Ẹ kú ìkàlẹ̀. Gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé nílé lóko lódò láàjò ẹ mà kú etí gbọ́ mi o. Gbogbo ibi tẹ́ bá wà ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ kọ́gbọ́n nínú abala Ìtumò Àlá yìí. Orúkọ mi ni Lùkmọ́nù ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala Ìtumò Àlá ọlọ́kan ọ̀jọ̀kan. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Nínú mọ́tò lẹ́wà ni ẹ má dáa gbọ́, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹjọ́ òun náà kọ́gbọ́n ń bẹ̀. Ọ̀dẹ̀dẹ̀ lẹ́wà ni ẹ pa àwọn aráàlú yàrá káwọn náà kọ́gbọ́n ń bẹ̀. Ọkọ pè ìyàwó, ìyàwó pa àwọn ọkọ, bàbá pa àwọn ọmọ, ẹ̀yin ọmọ ẹ pè ya yín. Tọ́ba ti wá dọ́wọ́ yín má fi sa wọn, má dìlítì ẹ pín káàkiri kó lè jàǹfààní fọmọ aráyé. Gbogbo ibi tó bá pín dé oore tó retí, oore tó rò kàn, oore àánú, oore tí bá ní gbé láéláé yóò máa fi lè tiẹ̀ náà ṣe gbùgbé. Àmín. Tí èèyàn bá láàlá ní ojú oorun wípé ẹyẹ sábà máa yàgbé sí wọn lára ní ojú oorun, ẹyẹ wípé ẹyẹ máa ń yàgbé sí yàn lára lójú oorun, orí ló yàgbé sí ẹni o, ara lẹ́yẹ yàgbé sí ẹni o, ní ojú oorun àpẹẹrẹ tó dáa ni. Oore tí èèyàn ò rò kàn yóò tó yàn lọ́wọ́, àánú téèyàn ò lérò yóò tó yàn lọ́wọ́. Ìṣekòńgẹ́ oore òun ni àlá yìí túmọ̀ sí tí ẹyẹ bá yàgbé síyàn lára ní ojú oorun. Tó bá wá lọ jẹ́ bí ẹyẹ ayé kò tọ́ bá ni tó yàgbé síyàn lára ní ojú oorun. Ní ojú oorun àlá yìí dáa púpọ̀. Tí o bá wà ní àwùjọ kan, wọ́n tọ́ka oyè ńlá kan fún ọ. Bóyá o wà nínú society ni, nínú klọ́ọ̀bù ni, nínú gúrùpù kan ni, nínú ibì kankan tó mọ́sà ti jẹ́ pé àwùjọ kan tẹ́ ìjọ ń ṣe bí ẹgbẹ́, wọ́n tọ́ka oyè ńlá sí ọ tí oyè náà tí ó sì mú oríire láńlá wá fún ọ. Tó bá jẹ́ pé èèyàn bá wà ní ìdílé olóyè pé èèyàn máa joyè kan ìdílé yín ni o, ọba ni o, Basọ̀run ni o, Ìkọ́lábà ni o, bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ní oyè tó dáa. Ẹni oyè tó bá sá ti jẹ́ ipò aṣíwájú àlá yìí pé ẹ̀yà ayé kò tọ́ káwọn olóyìnbó ń pè ní parrot, so yóò oore yìí yóò tọ́ sí yàn. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ bí ẹyẹ lèkélèké, àgbéga lòun náà, ìtumọ̀ kan náà ló mú wá. Àgàgà tó bá jẹ́ ẹyẹlé bákan náà ni. Bí ẹyẹ bá sá ti yàgbé síyàn lára ní ojú oorun àpẹẹrẹ tó dáa ni. Ṣùgbọ́n àwọn ẹyẹ kan tó ń bẹ tó jẹ́ pé ẹyẹ àmì ni wọ́n, ẹyẹ àmì òun ni wọ́n. A lè kà á tán, àwọn ọba díẹ̀ tá rọra sọ ni ẹyẹ pọ̀ngbó, ẹyẹ pọ̀ngbó. Onírúurú ẹyẹ yòówù tó lè yàgbé síyàn lára ní ojú oorun, ìtọ́ka oore kòńgẹ́ oore ni. Ọlọ́run gbogbo bí olóore wá bá wà o, Ọlọ́run fi wá wà rí o. Etíkun lolóore wá wà ní, yóò sàn wá bá wa. Ọ̀nà ọ̀sà lolóore wá bá wà ní, yóò sàn wá bá wa. Àríwá lolóore wá bá wà ní, kọ́ wá wa rí. Ibùyọ oòrùn lolóore wá bá wà ní, kọ́ wá wa rí. Gúúsù lolóore wá bá wà ní, kọ́ wá wa rí. Ìbùwọ̀ oòrùn lolóore wá bá wà ní, kọ́ wá wa rí. Ọlọ́run má jẹ́ agbágbà tí àdúrà o. Wọ́n ṣe wá láládùúrà lásọ púpọ̀ o. Bàbá ti ń ta kọ́ máa dún, tàbá ti ń lù kọ́ máa yọ, tàbá ti ń tẹ̀ kọ́ máa fọhùn. Àlùyọ ni ojú á máa lù láyé o, àní lálùwọlẹ̀. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ o, oore wa kò ní tà sí wa o. Bí òjò bá fara balẹ̀ tó gbéra pa látòdì ọ̀run tó fara balẹ̀, ilẹ̀ a máa gbàtúrà ní o. Ayé wa yóò nítumọ̀ o. Àní gbáyé ìnira o, àní wà bákan náà o, àní bọ́rọ̀ wa dóríta kò yé ni mọ́ o. Ayé òní náà kà kó àtàndí ẹ̀ sí ọ. Ire kàbìtì àìbá àmọ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group.
ẹ rí i pé kọ́kọ́ join group yìí náà kó tó di pé ẹ máa pè. Òfin tó wá wà mẹ́rin ni pé má fi WhatsApp call pè mí, má fi mẹ́sẹ́ẹ̀jì ilẹ̀ fún mi, ṣùgbọ́n kẹ́ ẹ rí i pé kọ́kọ́ join náà kó tó di pé ẹ máa pè. Wọ́n á prógámù kan dọ́dọ̀ mi ni lọ́wọ́ sáré tẹ nọ́mbà ló ń béèrè ìtumọ̀ àlá àti pé bákan ìní dán lóhùn, ṣùgbọ́n rí i pé wọn náà join, rí i pọ̀ join. Bàbá lè join tí ó jàǹfààní fún ìyàwó àtàwọn ọmọ, ìyàwó lè join tí ó jàǹfààní fún ọkọ àtàwọn ọmọ. Kò kú dandan káyìn mẹ́tẹ̀ẹ̀tọ́, bọ́ bá sì wọ̀nyí mẹ́tẹ̀ẹ̀ta nínú ilé ẹ lè join. Àdúrà gbogbo wa gbà o, ara àdúgbà o, tiwa ò ní ṣòro ṣe o. Ire kàbìtì. Àgbàdo ni o.